wíwá ọtí wà lọ́bí ọkọ̀ akẹ́rẹ́ lóde. Sọ̀ni yóò lọ́yẹ bó dá torí àdìfọ́n. Soke veni kakao Soke Soke veni kakao Soke
Portugal. Nous sommes. Maintenant, Dori, on avait de Yaribou de Néman. Mais qui vient, monsieur? Ce point, on travaille dans les Wana Yoto, il est le Kagari Agua. Et il n'a pas de dégagé, Tina Yesua. Ouais, non, monsieur, où je vois tu joues à Yeseo. Eruda oga fama boda ni no rie no ma ije na so ke veni gaga o asoge mi aya go se ni je se me go ya mi aya go ja ni je me go ya
ìwé náà tó bá pé. Ẹ̀pín pinnu sún. Wàá ẹ̀jà gbé mi, wàá ẹ̀jà mú ẹ. Orí ẹ̀ta tó gbọ̀dọ̀ yìí kọ̀wé tọ́ ẹ. Gbogbo sísí lọ́wọ́ kàkọ́ kọjọ́ gbé. Èso tó ní ọlọ́pàá ti yí wọ̀ ẹ́ mọ́.
one of Victoria. Irani Mose. West of Equemewo.